Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa. Ẹ jẹ́ kí n sáré ṣe léyìí pápápá. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ dá lé lórí awuyewuye eléyìí tó ń lọ tó ń jà rìnrìn nílẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan wá ní ìsìn lórí ìjà àgbà láàrin àwọn bàbá wa méjì nílẹ̀ Yorùbá, ìyẹn Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá Afìdí-Ọ̀tẹ̀jalẹ̀ àti bàbá wa ikú bàbá Ìyè Aláàfin Ọ̀yọ́. Ìjà èyí dùn mí ìwọ ò dùn mí tó ń lọ láàrin àwọn àgbà ọba méjèèjì yìí. Tẹ́ ẹ bá gbàgbé, mo ṣe fọ́nrán fídíò kan láìpẹ́ yìí bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí mo fi pàrọwà fún gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá, tí mo sì gba gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀, tí mo gbà wá níyànjú pé ká gba àlàáfíà láàyè. Nínú fídíò yìí kan náà, fọ́nrán fídíò yìí ni mo ti fi àmọ̀ràn pàtàkì ránṣẹ́ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba Dámilọ́lá ọ̀pọ̀lọpọ̀, pé kí wọ́n ó pèpàdé àlàáfíà láàrin ọba wọ̀nyí, kó mọ̀ tún jẹ́ wípé ọ̀rọ̀ tí yóò tún máa tẹnu tirú tí wọ́n jáde gẹ́gẹ́ bí ipò pàtàkì tí wọ́n dì mú nílẹ̀ Yorùbá, kó mọ̀ tún jẹ́ wípé ọ̀rọ̀ tí ó tún máa wá tẹnu irú tí wọ́n jáde, ọ̀rọ̀ tí ó tún máa dákún ìjà tó wà nílẹ̀ ni. Àwọn èèyàn sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ìkànnì wa lórí YouTube yẹn nílẹ̀ Oòduà TV. Àwọn èèyàn lábala àríwísí wọ́n sọ̀rọ̀ lóríṣiríṣi, oníkálùkù sọ bóyá ojú tó fi wò ó. Àmọ́ tí ó jẹ́ kí n máa ṣe fọ́nrán fídíò eléyìí, ó dá lé lórí ìbéèrè kan lára àwọn tí ó dá sí ọ̀rọ̀ ọ̀hún ní abẹ́ fídíò ọ̀hún yẹn ní abala àríwísí ní ìkànnì nílẹ̀ Oòduà lórí YouTube. Arábìnrin Adéjọkẹ́ Adédìpẹ̀, wọ́n ní bàbá ẹ kú ohùn láti àárọ̀. Ìjà yìí lè parí nítòótọ́, ṣùgbọ́n ta ni ó fẹ́ gbà láti jẹ́ ẹni àkọ́kọ́ number one, gẹ́gẹ́ bí wọ́n ṣe wí pé ta ló fẹ́ gbà láàrin àwọn ọba méjèèjì wọ̀nyí láti jẹ́ igbákejì, yẹn number two. Ìdáhùn tí mo máa dáhùn sí ìbéèrè tí ìyá wa Adéjọkẹ́ Adédìpẹ̀ tí wọ́n béèrè yìí, òun ni wípé ìjà alágbára méjì ó yàtọ̀ sí ìjà àgbà láàrin ẹ̀gbọ́n àti àbúrò. Ìjà alágbára méjì, ìjà tó lágbára ni. Bí alágbára méjì bá ń jà, ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá fẹ́ kí àlàáfíà ó jọba láàrin wọn, ẹ gbúdọ̀ máa retí wípé kí ìkan ó gbà pé òun lòun jẹ́ igbákejì, òun lòun pé lágbájá ló jù mí lọ, èmi ni mo jẹ́ igbákejì. Torí bí alágbára méjì bá ń jà, wọn èyí gbà fúnra wọn o, pé lágbájá ló lágbára jù mí lọ, tàmẹ̀dù ló lágbára jù. Alágbára méjì èyí gbà fúnra wọn. Ohun tó lè mú kí alágbára méjì ó gbà pé lágbájá lọ̀gá, tàmẹ̀dù òun ni igbákejì, ó kọjá wípé ó dìgbà tí wọ́n bá ti dá wàhálà tí ẹnìkankan ò ní lè tán lẹ̀ tán, típa ẹnìkíní kun, torí wípé kò sí ohun tóun lè ṣe mọ́ ju pé kóun ó gbà pé lágbájá kì í ṣẹgbẹ́ òun lọ. Ó sì tó di wípé èyí ṣẹlẹ̀ láàrin alágbára méjì, wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ ohun tó dáa jẹ́. Ṣé ẹ sì mọ̀ pé bí alágbára méjì bá ń jà, Yorùbá bọ̀ wọ́n ní bẹ́ẹ̀rin méjì bá ń jà, kókó tí ń bẹ nílẹ̀ ibẹ̀ òun nìyà ó jẹ. Tó túmọ̀ sí wípé tí alágbára méjì bá ń jà, àwọn èèyàn tó wà láyìíká wọn, àwọn ni wọ́n mọ̀ farapa. Ìbẹ̀rẹ̀ ogun là rí, ẹnìkan yìí rí ìparí rẹ̀. Ìbẹ̀rẹ̀ ogun òun là mọ̀, ẹnìkan yìí mọ̀ parí ẹ̀. Fún ìdí èyí, tó bá yẹ pé lóòótọ́ tòdodo gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a fẹ́ àlàáfíà láàrin àwọn ọba méjèèjì yìí tí mo fi wé alágbára méjì, torí àwọn méjèèjì Ọ̀ọ̀nìrìṣà, bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá Afìdí-Ọ̀tẹ̀jalẹ̀
àti bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, àwọn méjèèjì yìí náà ni ipò wọn ní ipò tó tóbi jù, ipò méjì tó tóbi jù nílẹ̀ Yorùbá. Ìdí nù tí mo fi wọ́n wé alágbára méjì tó ń jà. Ẹ̀yin tẹ́ ẹ bá wà láyìíká tó ṣe wípé ìjà èmi jù ọ́ ìwọ ò jù mí tí wọ́n ń bára wọn jà yìí, tó bá délẹ̀ tán, tó bá búrẹ́kẹ́ tán, tó bá di wàhálà ńlá tán, ẹ̀yin lẹ́ farapa, ẹ̀yin lẹ́ ṣòfò èyí tó pọ̀ jù ńbẹ̀. Tẹ́ ẹ bá wá fẹ́ kí irú ìjà bẹ́ẹ̀ ó parí láàrin alágbára méjì, àìdúró dandan pé lágbájá gbọ́dọ̀ gbà pé tàmẹ̀dù lọ̀gá òun, tàmẹ̀dù gbọ́dọ̀ gbà wípé lágbájá kì í ṣẹgbẹ́ òun. Ẹ mọ̀ dákun ni, bẹ́ẹ̀ ni wàhálà tó pọ̀ ó sì mọ̀ ṣẹlẹ̀. Ìpàdé àlàáfíà là á pè. Èèyàn mọ̀ gbà láàrin alágbára méjì ni pé àtọ̀tún àtòsí yín, gbogbo yín náà ni aṣíwájú wa, gbogbo yín la lágbára táwọn ò lójú. Lágbájá ọ̀gá ni ọ́, tàmẹ̀dù ọ̀gá ni ìwọ náà. Ẹ dákun ẹ dábọ̀, ẹ ṣáà jẹ́ kó gun omi, ẹ mọ́ jà mọ́, gbogbo yín lọ̀gá. Eléyìí tó lóyìnbó ń pè ní balance equation. Láì jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ò ní gbà fẹ́nìkan. Alágbára kan èé gbà fún alágbára kejì pé òun lọ̀gá òun o. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kálàáfíà ó jọba níbi tí alágbára méjì bá ti ń wọ̀ ìyá àjàkadì, ẹ gbọ́dọ̀ máa bẹ ìkíní pé kó gbà fún kejì òun ní alágbára. Ẹ bẹ̀ wọ́n, ẹ rọ̀ wọ́n ni pé ọ̀dà gbogbo yín náà lálágbára, ẹ ṣáà jẹ́ kó gun omi. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n o.